Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم آمين. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn sàábì ànábì àti gbogbo ẹni tó gba àtọlọ́run ọba gbọ́ lódodo àmín. A kí yín káàbọ̀ ní alẹ́ òní sí ètò wa ti alẹ́ òní. Ọ̀kan nínú àwọn àlejò wa pàtàkì tí a ti máa ń gbà lálejò, àwọn ni ọpọ́n ètò yìí kàn ní alẹ́ òní, tí wọ́n jẹ́ Al-hajia Khadijat Abdulsalam Ọláyíwọlá tí a mọ̀ sí Al-hidayat. Àwọn ni olùdásílẹ̀ àti olórí fúnlé ẹ̀kọ́ gíga Batimoluwasi Group of Schools ní Danielu ní iwájú Gàkànbí nípínlẹ̀ Kwara bí. Ìyá wa, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sórí ètò yìí. A sì bẹ Ọlọ́run ọba fún yín pé Ọlọ́run kó ṣe àlékún istijaba fún yín. Níta ń pè ní istijaba ní gbígbà àdúà. Ọlọ́run kó máa bá a ṣe fún yín. Gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ yín lódodo àtẹ̀bí yín, Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fáwọn náà. Àmín ya Allah. Kó má yọ àwa náà sílẹ̀. Àmín kún fayakun. Kókó ọ̀rọ̀ tá a gbé wá síwájú yín lénìí ó ní pé ẹ wo bí Nàìjíríà ṣe rí, ẹ wo bí ọ̀rọ̀ wa ṣe pọ̀ tó, ẹ wá wo bí ìṣòro wa ṣe ga tó, ẹ sì wo bí ọmọ orílẹ̀-èdè ṣe pọ̀ tó, ẹ wá wo àǹfààní tá a ní láti lè kẹ́kọ̀ọ́ àti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè gbé orílẹ̀-èdè mi. Èmi ń sọ fún yín authoritatively báyìí pé nínú ọgọ́rùn-ún méjì mílíọ̀n, ìyẹn pé 200 million ọmọ Nàìjíríà ti ń bẹ, tí ò less than 5 million ní gbẹ̀yìn òdì tí wọ́n fi orílẹ̀-èdè yìí sílẹ̀. Wọ́n mọ bẹ́yìn òdì ṣe rí, ilẹ̀ Lárúbáwá ní, ìlú èbó ní, Asia ní, Europe ní, bíkíbí wọ́n rí bó ṣe rí. Àwa rí i pé bọ́lọ̀ ń ṣe Nàìjíríà yìí, Ọlọ́run ó ti fi hàn bóun ṣe tó fi hàn wá. Àwa rí i pé kò sí ipa kan tó lè yí Nàìjíríà padà sí dáadáa ró èyí tá à ń fẹ́ bí ó ṣe àdúà. Bẹ́ẹ̀ bá gbà mí gbọ́ bẹ́ẹ̀, kí lẹ ní tẹ́ fẹ́ fi sọ́pọ́ọ̀tì ntààmú ti jẹ́ pàtàkì àdúà fún orílẹ̀-èdè. Bismillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i sayyidina wa maulana Muhammad Sallallahu alayhi wa sallam. wa ala alihi wa ashabihi wa sallim. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba, a sì fi ẹ̀yìn fún òjíṣẹ́ ńlá Muhammad, Sallallahu alayhi wa sallam. ọba tí àánú rẹ̀ ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa tá a fi ń lọ tá a fi ń bọ̀ báyìí. Abẹ́lọ́run náà kó má ṣe kájú àánú rẹ̀ kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Bákan náà mo kí yín púpọ̀ bàbá wa, ẹ kú ètò, Ọlọ́run ò ní bàjẹ́, Àmín. yóò bá fi sínú dáadáa yín, Àmín. ẹ ní fi san gbèsè lọ́jọ́ gbèǹde àlìkìyámọ̀. Àmín ya Allah. Wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín. Jazakallahu khair. Pàtàkì nípa
àdúà pàápàá jùlọ níbi tí a bá ayé wa dé lórí lédè Nàìjíríà yìí ṣùgbọ́n kó tó di pé a máa lọ mo fàsìkò yìí ṣàdúrà fún àfáà mi àwọn náà ṣàkìtìyàn bọ́n ṣe gbé mi dé. Allahu Akbar. Imam Abdulsalam Ọláyíwọlá tí wọ́n jẹ́ baálé yín. bẹ́ẹ̀ni bí ṣẹ́dù wọn ti kún tó mo kí yín púpọ̀ pé ẹ kú àtẹ̀lé ká Ọlọ́run bá wa ṣàlékún fàyàbalẹ̀ fún insha Allah. Àmín. Ipa àdúrà náà nìyẹn ká bẹ̀rẹ̀ láti ilé torí pé àdúrà náà la ní ìdíjú ní àwùjọ wa lẹ́nu. bẹ́ẹ̀ni. lẹ́nu bí ọjọ́ mélòó sẹ́yìn tá a lò lọ yìí bá a bá dára fa di déédéé ó fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú wa nílùú Nàìjíríà yìí pé àtolówó àti tálíkà àti ọ̀tọ̀kùlú àti tálákútà gbogbo àná la lo the same ìgbésí ayé lásìkò tá a lò lọ yìí. bẹ́ẹ̀ni n ti ń súnmọ́sù kan bọ̀ nísìn tá a rówó gbà ní báńkì bó ti wù kó kéré mọ́ tá a ní. bá a bá wá rí ṣèṣì sí 1,000 lọ́wọ́ ẹnìkan a máa gbé wọ́n tó ní cash 1,000 ní tún bẹ lọ́wọ́ ẹ̀yìn yìí ẹ̀ pé àti ìdáràfà nísìn báyìí tá a ti di déédéé tọ́lọ̀ ti sọ wá di déédéé nílùú Nàìjíríà yìí. Allahu Akbar. a wá wò pé kí la wá nídìí báyìí àwa ara wa fúnra wa a nípa pàtàkì tá a kó nínú ìfàsẹ́yìn fún ìlú wa yìí. Allahu Akbar. ìyẹn ọmọ Nàìjíríà. bẹ́ẹ̀ni àti kékeré ká má tí ì máa rojú àwọn aṣáájú tá a gbépò fún. bẹ́ẹ̀ni. ń bẹ lára àwa náà tó pọ̀. bàbá múná lọ ní ìṣẹ́gbọ́ kò ní dáa fẹ́yìn nẹ́pà yìí. Allahu Akbar. bàbá tún múná dé náà tínú ó tún dùn náà tó lérí ibú wọn tó mú un dé. èpè lálọ èpè lábọ̀. Allahu Akbar. báwo ló ṣe fẹ́ yanjú. a tún wá wo sùnsùn báyìí gbà mí ẹlòmíì lè wo sùnsùn báyìí. there was a day tí mo travel mo wá ń darí bọ̀ wá a wá dé Murtala airport lẹ́kọ̀ọ́ bá a ṣe sọ̀kalẹ̀ ìmọ̀ incident tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹnìkan lára àwọn tá a jíjọ rìn statement yóò jáde lẹ́nu ẹ̀ ni pé ìlú yìí wàhálà kò lè dáa fún wa mọ́ nílùú. Allahu Akbar. ọ̀fẹ́nu bàtà rẹ̀ jẹ́. àyà mi já mọ́ pé sẹ́yìn náà sì lélẹ̀. pé kí ló dé tó fi wá rò wá pé tí ò bá wá dáa fún wa mọ́ lásìkò tèmi àtìrẹ́ wà ń bẹ̀ àwọn ọmọ wa náà tún wá tẹ́wọ́ gbà so àwọn ọmọ wa náà tún wá tẹ́wọ́ gbà ìyá ọmọ wa gorí ìyà bẹ́ẹ̀ sì ni à ń bújọba à ń sọ pé ìjọba ni ṣé ìjọba nìkan lè dá ṣe ok ẹ jẹ́ ká gbé látòrí oní POS lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sẹ́yìn pé àwọn oní POS wọ́n sì sọ̀rọ̀ àwọn dànẹ́bí mọ̀ọ́mọ̀ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ tún fẹ́ lè máa fi ẹ̀bẹ̀ gba owó lówó ara yín tí ń bẹ ní báńkì tó pé ẹ̀rí gbà báńkì. nígbà tá a mú 1,000 lọ sọ́dọ̀ oní POS pé a fẹ́ gba 1,000 naira ẹ dákun a transfer 1,000 oní POS wọ́n lò wọ́n yọ 200 wọ́n yọ 300. imagine èló lówó kù owó ti bàjẹ́ so irú oní POS náà bóun náà bá dókè kí ni ó ṣe. yóò kọ́ntínú àbúrú náà ni. a sì ń bú jọ yóò sì máa kúrọ́ mọ́ àwọn báńkì pé ṣé báńkì yọ owó rẹ̀ bí wọ́n ṣe ń yọ owó àwọn tó ń sanwó fún. ní 300 naira 200 naira lórí 1,000. kò possible. ọ̀họ́kùn. Ọlọ́run ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ ìfẹ́nu wa béèrè tó dáa fúnra wa. Allahu Akbar. Ọlọ́run bá wa sọ̀rọ̀ láàyè kan ní Al-Qur'anil Karim pé yá ayyuha alladhina amanu taqullaha ẹ̀yin ẹrúsìn mi lọ́kùnrin lóbìnrin ẹ̀yin tẹ́ ẹ gbà fọ́lọ́run ọba tẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ọba lọ́ba ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé lẹ́yìn Ọlọ́run kò tún sí nǹkan míì téèyàn tó ń ké pè mọ́ Ọlọ́run ní taqullaha ẹ jẹ́ kí ìbẹ̀rù èmi Ọlọ́run ẹ jẹ́ kó rinlẹ̀ ṣinṣin nínú ọkàn yín waqulu qawlan sadida waqulu qawlan sadida tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tó dáa ní ó máa jáde lẹ́nu yín ọ̀rọ̀ tó dáa ò jáde lẹ́nu wa mọ́ síra wa gbogbo wa pátá tàlà ń tẹ̀lé àtẹ̀lé Al-Qur'ani àtẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kúdùwà hasana sì ti ń bẹ fún wa látara nàbí ẹ̀sápù rere tá a lè kọ́ṣe máa tọ̀ kayfa kana rasul báwo lòjíṣẹ́ ńlá ti rí
ànábì ò sí nínú ẹni tí máa ṣépè wa rasul lam yakun la'anan ànábì ṣépè kì í sọ̀rọ̀ tí ò dáa wala fahishan ọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ burúkú kè jáde lẹ́nu ànábì ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó rẹwà òun ló yẹ kó máa jáde lẹ́nu wa síra wa láyé. Àyá Al-Qur'an tí mò ń kà kalẹ̀ ẹ wo ipa tí ń bẹ fún ọ̀rọ̀ tó dáa ọlọ́run tó síwájú fún wa ká bàa lè mọ pàtàkì ìmọ̀ fẹnu wa sọ nǹkan tó dáa. ọlọ́run pa wá láṣẹ pé ìwọ múmìnì àti múmìnà máa sọ ohun tó dáa lẹ́nu rẹ tó o bá ti ń sọ ohun tó dáa lẹ́nu tó jẹ́ pé ohun tó dáa ní jáde lẹ́nu rẹ ọlọ́run ní yuslih lakum a'malakum á wàá tún gbèsè ayé yìí sí. ẹ wo ibi tí gbèsè ayé wa délé ni wa yaghfir lakum dhunubakum kì í ṣe pé àtúgbèsè ayé yìí ṣe nìkan á tún ṣàforíjì fún yín lórí àìmọ̀ ṣe yín àtàtì déédéé. ẹ dákun ṣe nàìjíríà wa lè ní ṣe nídìí pé kọ́lọ̀ tẹ́wọ́ gbà kó bá wa tún ayé wa sí kí ló mú gbogbo wa sálòkè òkun kí ni mọ́mọ́ sálòkè òkun kí ló dé tí ọmọ tó kàwé ẹ wo wàhálà táwọn ọmọ wa ń ṣe ní nàìjíríà kó tó di pé wọ́n get admission tá bá get admission tán ẹ wo wàhálà tí wọ́n ń ṣe ní higher institution ní àlọ ààbò àti transport ara wọn wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe wàhálà tán ó tún wá ku wàhálà service wọ́n gbé ọmọ láti Ìlọrin wọ́n gbé lọ Boko wọ́n gbé láti Ìlọrin wọ́n gbé lọ Maiduguri ara Maiduguri wọ́n gbé lọ síbàdàn. èyí tí wọ́n bá jọ kàwé rẹ̀ tán lásìkò bẹ́ẹ̀ ni strike tó ń bẹ ńlẹ̀. ẹ tún wá wò ká tún wá fi gbogbo ẹ tún wá wo ewu ọ̀nà ẹ wo iye ẹ̀mí àwọn ọmọ tó ti ṣòfò lákòókò sáfìsì yìí kọ́lọ̀ kó mọ́ kó aburú mọ́ wa gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ síbẹ̀ kọ́lọ̀ ń bá rọ̀ wọ́n lọ́kàn. a wá ṣe wàhálà atọ́mọ alọ́léèwé akàwé náà tán ó tún wá kú àti ríṣẹ́. níjọ́ wọn àná bí mo ṣe kéré mọ̀ yí bàbá wa wọn á ní bẹ́yàn bá ti ní school start ó ti kàwé ní ìwé mẹ́wàá ọba ìwé ni. bẹ́ẹ̀ni nígbà náà. ìwé mẹ́wàá nísìnyí kò lè bóyá ibi tá ti ń gbálẹ̀ dé. àti wá bá a débi pé first degree nísìnyí ó equivalent to secondary school ni. bẹ́ẹ̀ni ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni. ẹni ó bá ní first degree nísìnyí ó kúrò ní nǹkan téèyàn lè mọ fi ṣe fáàrí. níjọ́ wọn àná ṣe pé ó kàwé ti ka yunifásitì lẹ́nìí ó kàwé ka yunifásitì kọ́ first degree ò ṣe nǹkan kan lára ẹni bọ́ọ̀dù mọ́. bí wọ́n ti ń parí láti sọ pé ẹ máa lọ kọ́ṣẹ́ ọwọ́ torí àti ìmọ̀ bọ́yá ẹ lè tẹ̀síwájú fún masters or phd. bẹ́ẹ̀ ni kèé tí wọ́n á ṣe pé lè kọ́ṣẹ́ ọwọ́ ẹni ẹyọ kan lọ́dọ̀ tiwa nísìnyí gbogbo iṣẹ́ ọwọ́ làwọn ọmọ tiwa ń kọ́ wọ́n ń ṣe tailor wọ́n lọ fún catering wọ́n lọ fún kọ̀ǹpútà gbogbo iṣẹ́ yìí wọ́n sà fúnra ara àwọn ọmọ gan fúnra wọn ti ta. ní Batimoluwasi. bẹ́ẹ̀ ni ìfún láwọn ọmọ tọ̀dọ̀ mi nílé gan àwọn ọmọ ti lajú fúnra pé ẹ wò ọdọ àbẹ pé Nàìjíríà bí ìwé yóò bá padà pé ló kù ọ̀nà kan ọwọ́ ọjà ẹ jẹ́ ká tètè lọ mú gbogbo ẹ̀ mọ́ra wọn. ẹ dákun ṣáà nídìí àti ṣàtúnṣe ara wa ní Nàìjíríà bá nídìí rẹ̀ Ọlọ́run wa ń fi pàtàkì ọ̀rọ̀ tó dáa ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹ máa jẹ́ kó jẹ́ pé tó dáa ni ó máa jáde lẹ́nu yín tí ọ̀run tó dáa bá ti ń jáde lẹ́nu yín yuslih lakum a'malakum Ọlọ́run ni a wà tó gbèsè ayé yín tó a tó gbèsè ayé yín ṣe. nepa tá à ń sunkún tá à ń pariwo látijọ́ tá a ti dáyé o láti mọ nǹkan pè ní up nepa ọmọ tí wọ́n bí lọ́la nísìnyí mọ nǹkan pè ní up nepa. bẹ́ẹ̀ni. wọ́n ní just like a joke ni o sà wọ́n ní wọ́n mú olè kan ń sáré nílùú òyìnbó ó jí fóònù ẹnìkan gbé ó wá sáré wọbi táwọn èrò pọ̀ sí lọ́wọ́ alẹ́ ni wọ́n wá mọ bí wọ́n ṣe gẹ́ẹ̀tì rẹ̀ wọ́n láwọn kan wá ní ẹ̀paná ó dàbí ẹni pé Nàìjíríà guy tó bá yẹ pé Nàìjíríà guy ni ẹ mọ ẹ̀paná lára ògiri wọ́n paná báyìí wọ́n ní ẹ̀tún tán wọ́n tán náà padà ó ní up nepa wọ́n ní àwàdà ni o ṣùgbọ́n wọ́n fi identify ẹni tí wọ́n ń wá. pé up nepa ìṣòro táwa ti ń bábọ̀ látọdún gbẹrẹgẹdẹ Abidjan ń bẹ̀ yẹn bó ṣe bí ó ṣe tóbi tó wa tó. iná yìí lọ ń bẹ. mo débẹ̀ rí iná lọ ń bẹ 24 hours ni. bẹ́ẹ̀ bá ṣe pàwọ́ gan la tún fún wọn nínú. 24 hours ni kò sí ṣòro so gbogbo kínní náà la nídìí àti ṣàtúnṣe ara wa láti lé. Ọlọ́run wa tún fi yé wa láyè kan pé má ya'ba'u bikum rabbi lawla du'a'ukum Ọlọ́run ní kò ṣe ẹ̀yin èrò yàn
ẹ rò pé ọ̀rọ̀ yín fẹ́ kàn mí bí ẹ bá ní pé ẹ bá pè mí ni. Allahu Akbar. ìjọ tí mo come across àyà yẹn àyà mi já. Allahu Akbar. pé ìwọ tó bìlí pé sọ̀rọ̀ pé mi Ọlọ́run. ó béèrè kò gbọ́dọ̀ má ṣe é fún ọ. bẹ́ẹ̀ ni. àwọn tí ń pè mí ti ń ọ̀dá lóhùn kọ́. inú Suratul Furqan ni àyà mi jájọ́ mo come across gbà mọ yábà òbí kò pé kí ló fẹ́ kàn mí. mi nípa àlámọ̀rí yín bẹ́ẹ̀ bá bẹ̀ mí kẹ́ ẹ sọ tẹ́ ń fẹ́ fún mi kẹ́ ẹ sì kú lórí dáadáa. Ọlọ́run sì ń hámà fún wa lórí ẹ̀ pé ẹ máa bẹ̀ mí. ẹ̀jẹ̀ ó ní astajib lakum. ẹ pè mí sì dá yín lóhùn. níbi tá a bá a dé nísìn ẹkún bí ó ṣe rọrùn fún gbogbo wa ló yẹ ká mọ̀ sún báyìí. kọ̀ọ̀kan mi ó ti wá kàn wá. àná làwọn pé kò kàn mí but èyí tá a lò lọ ti jẹ́ kó yí apọ́ kàn wá. gbogbo wa lọ́kàn. ńgbà wọn láàní rówó náà nísinsìnyí àárí iná. kọ́dà àwọn èèyàn fíksì ọjọ́ ìyàwó máa ní sí gbogbo pé àwọn tó fíksì ọjọ́ ìyàwó wọn lọ gbàwẹ̀ nílé ọkọ wọn kò sí èyí tá n bá yìí. àṣà lọrin pé ilé ọkọ ni wọn dáná yọlọ gbàwẹ̀ nílé ọkọ rẹ kódà àwọn tó fíksì ọjọ́ wọn ti change. indefinite date ní kálukú ní nísìn tẹ́ ẹ bá ti lè wọ báǹkì kẹsì rówó gbà lójú ẹsẹ̀ ẹ fẹ́ ṣàlàyé fún wa bí pàtàkì àdúrà ṣíṣe bó ṣe jẹ́ pàápàá jùlọ bá a ṣe nídìí ẹ̀ lórílẹ̀‐èdè yìí àti fún ẹnìkọ̀ọ̀kan. àdúrà ó ṣe pàtàkì púpọ̀ o Ọlọ́run ti jẹ́ kó yé wa lọ́pọ̀lọpọ̀ àyè pé gbólóhùn tó dáa ẹ máa jókòó ẹ máa bẹ̀ ìní Ọlọ́run ẹni tó wọlé ní sẹlómi lè mọ̀ wípé party tí mo support òun kọ́ ló wọlé you supported a party and so what tí ó bá wá wọlé so tí wá túmọ̀ sí pé oore tí ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ àwọn tí ò vóòtì fún ni so tí wá túmọ̀ sí pé kò ní wọlé tọ̀ ni. àbò ti reject ẹ̀ pọ̀ tí ẹ fẹ́. àbò ti reject ẹ̀ pọ̀ fẹ́ àbò ti rora rẹ pin pé oore wọn ò lè sàn kàn ọ́ ẹlòmíà ní wọn kò lágbájá mo sọpọ́tì kò wọlé kò sí ní àwọn tí ó wọlé yìí wọn ò sì ní rí ṣe kí ló fẹ́ gbà mí pé wọn ò ní rí ṣe. sọ yẹ kíjọba tiẹ̀ rí bẹ́ẹ̀ ni téèyàn tá a bá ti dìbò tán tí kálukú bá ti kú tẹ́ni tí ó sì wọlé tó ṣẹ́kù ni pé kí gbogbo a máa retí oore lọ́dọ̀ ẹni tí ó bọ́ sípò bóyá vote fún àbótù fún ó ní right àti lè tọ́jú everybody. bẹ́ẹ̀ni a sì gbọ́ language bẹ́ẹ̀ lórí president elect wa tó wọlé. bẹ́ẹ̀ni bó ṣe yẹ kó rí gan nìyẹn. àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ó yà mí lẹ́nu nígbà tí wọ́n dìgbò abẹ́lé tinú ẹgbẹ́ wọn mo rò pé èèyàn 15 ló dìde takò pé ò ní gba tíkẹ́ẹ̀tì pátì wa iṣẹ́ èèyàn 15 tí kálukú wọn lọ ra fọ́ọ̀mù ní 100 million ẹnìkọ̀ọ̀kan wọn á débi wọn ti ń dìgbò bí wọn ti kọ̀ tó náà ọlọ́run wá ní kí ẹni tó di president elect lónìí ó padà borí wọn kí ni tí ó ṣẹlẹ̀ ọ̀kanú ẹni tó súnmọ́ jù tó bá a díje lálẹ́ àná ilé ẹjọ́ kejì mọ́ ọba tó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ pé a lọ kí àwọn èèyàn káàkiri àwọn tó jókòó tì wá mọ́jú lánàá ilé ẹni tó kọ́kọ́ lọ ilé igbákejì president ni. Allahu Akbar. Yẹmi wọn náà jáde lánàá mọ wọrí òwúlẹ̀ wọlé ni bí n bá di president ọ̀hún àtúnjọ ṣèjọba yìí náà. bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn. language bẹ́ẹ̀ náà ló tún wá jáde lẹ́nu rẹ̀ nígbà tí wọ́n wá kéde rẹ̀. àdúrà tó yẹ kó kù fún wa ni pé Ọlọ́run bá wa kún. àmín àníyàn dáadáa ló ti gbé jáde yìí. ó ti gbé jáde. ẹ̀yin tẹ́ ẹ lọ bá a pé eléyìí èsè tiwa eléyìí ọ̀jẹ́ tiwa kẹ́ ẹ máa mú ti yín bẹ́ẹ̀ nísìnyí. ojú wa sì ń rí 10. Allahu Akbar. ojú Nàìjíríà ń rí 10. bẹ́ẹ̀ ni. ayẹyẹ nílé ayẹyẹ lóko kí ló kù báyìí nísìn lẹ́yìn pé ká jọ gbárùkù ti Ọlọ́run láti béèrè àdúrà láti béèrè oore fúnlu wa. kó tọ́ àwọn olórí wa sọ́nà. kó jàbárọ̀ ọkàn wọn láti ṣe dáadáa. Allahu Akbar. ká sọ fọlọ́n Ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà. Allahu Akbar. bá wa fi àánú. rẹ̀ bá wọn lò. àwa tán fẹ́ ṣalákòóso lé lórí náà Ọlọ́run já lè dúró déédéé. nínú àdúrà tó yẹ kẹ́rù ó máa ṣe láyé ó ní àdúrà táwọn ọmọ iléèwé máa ṣe pé Allahumma la tusallit alayna man la yakhafuka wa la yarhamuna. Ọlọ́run àwọn tó fi so lórí wa yìí fi ìbẹ̀rù wọ Ọlọ́run fi sí wọn lọ́kàn kí wọ́n lè ṣe nǹkan tó tọ́ fi àánú mẹ̀kúnnù fi sí wọn lọ́kàn kí wọ́n lè ṣe nǹkan tó tọ́ nǹkan tó yọ tó yẹ fáwọn èèyàn. ààrẹ mọ̀ pẹ̀lú àwọn tí ń wọnú ìjọba yìí ìbáà ṣe local ìbáà jẹ́ state ìbáà jẹ́ national
over 90% ti lọ bẹ̀ yí pé kí ni tí ó jẹ́ tèmi wọn bá lọ. bẹ́ẹ̀ni. ṣé mọ̀ pé bí ó ti wọ́ nìyẹn kí ló sì jọ wọ́ bẹ́ẹ̀ owó tí wọ́n ń fún wọn yìí papọ̀ jù. ó pọ̀. so olórí tá a bá ní nísìn kó gbé gbèsè lórí pé iye tí ó gbàgbé àná ẹwà àwọn míì tẹ́lómi bá ṣe wàhálà níbẹ̀rẹ̀. síbẹ̀ náà lórí ilẹ̀ lárúbáwá ni pé whoever tí ó bá lọ sínú ìjọba ó lọ make money ni síbẹ̀ lórí nílùú èbó ni pẹ́ni tí ó bá lọ sínú ìjọba yóò lọ make money ni kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn oníkànnù min aina laka hadha. ilé tí mo sọ ń jẹ ẹjọ́ nípa ètò tí àwa pẹ̀lú baálé yín ṣe é pé a nídìí àtiléwò òfin wa yìí wò. min aina laka ń bolo ti rélé yìí iye báyìí là ń fún ọ nǹkan báyìí ló ti achieve ìbò ló ti rí. kò fẹ́ máa sí àfẹ́ni tó jí ọ̀rọ̀ wa gbé mọ́ torí wọ́n ń gba béèlì wọn lábẹ́ béèlì ẹjọ́ lè mọ́ parí lọ́dún 5. wo iye tí ń tẹ̀ láwọn tí wọ́n wo yádàdí ọdún 10. wo yádàdí àwọn tó ń tẹ̀ láwọn tí wọ́n ń ṣèjọba ni. ọ̀tọ̀ la gbé báàgì ọ̀tọ̀ la kó fóònù àwọn tí ń kó báàgì tán gba báàgì lọ́wọ́ yìí owó náà làwọn náà ń gbà. inú ọ̀rọ̀ wa yìí náà ni ẹnìkan sì ládìgbò yẹn. ẹni tí ń kó fóònù lọ́wọ́ owó náà lòun náà ń gbà. kèé wá ti pọ́n kó fóònù àwọn kan tún wà tó yẹ pé àjọ ṣe wàhálà àjọ gbárùkù tí wọ́n ní the moment tán bá débẹ̀ bá wọn pààrọ̀ line ni. wọ́n ti pààrọ̀ line wọn ò ṣe é bá ṣe mọ́. àwọn servant leaders ní kọ́lọ́ǹkọ́ yàn fún wa. àdúrà náà ni mo fi ní lásìkò tá a wà mẹ́ẹ̀ wàláhì àníìdì nǹkan méjì lẹ́yìn àdúrà. ju àdúrà lọ. ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. ìbò la fẹ́ dì í tọ́ wa sọ́nà bá a bá dì í tán mọ̀nyàn àwọn tí ò ní láàánú wa gẹ́gẹ́ bí olórí. wọ́n ní lamẹ́ríkà wọn ládùúgbò àná máa ń ṣe fúlù wọn láàárọ̀. Allahu Akbar tóun ti bá a ti ní àwọn kan ọ̀gbọ́lọ́ngbọ́nú wọn èyí tó tiẹ̀ pọ̀ tiẹ̀ ní ọ̀gbà kọ́lọ́hún. ẹ wá jẹ́ ká ra fi tàwọn ilé kéékèèké ẹja fi ṣàṣàmpù. wọ́n láwọn ilé irú dárù lòlúmù nísìnyí wọ́n ládùúgbò tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láàárọ̀. bẹ́ẹ̀ni. àdúrà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹni tó bá lóun dojú wàhálà kọ́lé ilé ẹ̀kọ́ yìí Ọlọ́run bá gbé wàhálà tiẹ̀ bá. bẹ́ẹ̀ni. ẹni tó bá lóun ó ba kínní jẹ́ Ọlọ́run bá ṣe báyìí fún. bẹ́ẹ̀ni. ẹ dákun látọdún tí wọ́n ti wọ́n ń ṣàdúrà náà ṣàdúrà náà wá gbà bí ó gbà. ọgbà. ẹ wà tọdún tí dárù ló wà títí wa. àwọn àdàbíyà náà ń ṣerú ẹ. bẹ́ẹ̀ náà gbogbo tí ń jẹ́ ilé kéwú kọ̀ọ̀kan ni wọ́n ládùúgbà tí wọ́n ṣe. nígbà tá a wá ní special prayer fún ara wa nínú ilé wa. tá a sì ní fún àwọn ilé ẹ̀kọ́ wa. a ṣe fi kọ́ àwọn ọmọ wa náà pé ẹja bẹ lọ́n lórí ara wa bí ara bá dẹ̀lú yóò sàn lórí àwọn ọmọ. ẹbí kọ̀ọ̀kan ò ṣe fi kún àdúrà tí wọ́n mọ̀ ṣe fúrílẹ̀-èdè wọn. lójoojúmọ́. alẹ́ ọ̀sán jazakillahu khairan. amina wa iyyakum. so ọjọ́ tí wàá lọ níṣẹ́jú ẹyọ kan péré ìfàdúrà táwọn ṣe lé wa lẹ́nu kí kálukú ọmọ lọ ṣe nínú ẹbí rẹ̀ pé orílẹ̀-èdè yìí wọ́n sọ ọ́ di bá mi mọ́ wa lọ́wọ́ bá a ṣe fẹ́ kó rí ní dáadáa Ọlọ́run jẹ́ ó tètè rí bẹ́ẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ tán mọ́tòjọ́ bàjẹ́ mọ́ ní àwọn tí ó láàánú wa fún wa gẹ́gẹ́ bí olórí àwa náà já láàánú orílẹ̀-èdè yìí kí oore lè máa tọ́ sí wa. eléyìí tí ó mọ̀ jẹ́ àdúrà fún gbogbo wa náà ni àtẹni tó kéwú àtẹni tí ò kéwú tí ó rọrùn fún wa jù náà ni la haula wala quwwata illa billahi aliyyil azim. kí ló túmọ̀ eléyìí o. kò ságbára kò sété kò sóògùn kò sọ́nà àbújá kan àyàfagbára tọ́lọ́hún pé kí gbogbo wa tá a bá ti rántí iye tá a bá lè ṣe kódà nínú ọkàn wa kódà bá àjòkó mú tẹ̀sùbá dání wọ́n yà ń dáná lọ́wọ́ ní àbá ń tọ́ Ọlọ́run la hawla wala quwwata illa billah Ọlọ́run bá wa ran gbogbo tí ń jẹ́jọba ṣe àtẹ̀yí tá a fẹ́ àtẹ̀yí tá a fẹ́ Ọlọ́run bá wa ràn wọ́n lọ́wọ́ fìfẹ́ wa sí wọn lọ́kàn fàánù ìlú sí wọn lọ́kàn torí eléyìí ti sàn kárí ó ti délé odoko gbogbo alasọ́fà. n tó wù mí jù nínú Islam tó pé àgbàgbára fẹ́ nìkan àfọlọ́wọn ọba kan ṣoṣo tó dáyé àtọ̀run àti gbogbo tí ń bẹ nú ẹ̀. tá a bá tún wá fẹ́ bí Ọlọ́run alẹ́ àtọ́ wọlé òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sí àwọn tá à ń tọrọ yìí fún wa wọlé àwọn ànábì yòókù tó rán síwájú rẹ̀ náà sí àwọn tá à ń fẹ́ yìí fún wa. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àdúrà wò ní sẹ́ẹ̀rì pé yàtọ̀ ọba Nàìjíríà. Masha Allah Ọlọ́run gbà fún wa àti ná gbàrà àti ná gbòòrò àti rí gbogbo ẹ ṣe rí báyìí àti sáré sọ̀tọ̀ àti sáré sósì rùjú wọ̀ lùjú ila Allah ìlókù ká sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run lókù kó fàánú rẹ̀ kó fi gbà wá. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá pàtàkì àdúrà fún orílẹ̀-èdè òun ni kókó ọ̀rọ̀ tí a sọ lé lórí ètò àtẹ̀ní gẹ́gẹ́ bí ètò tí a máa mú wá fún yín ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ Nàìjíríà la rò débẹ̀ o kálukú wa
la mọ bí orílẹ̀-èdè ṣe wà fún nísìn ọba tí wàá tún ìlú ṣe ọlọ́run kó bá a tún ṣe bó bá tún ṣe tán orí ìbẹ̀járí jẹpẹ́ sígbà gbogbo ọ̀nà ìjọsìn wa lẹ́sìn fún wa lórí ètò wa lónìí àgbà ìyá wa tí a máa ń gbà lálejò lórí ètò wa yìí alájà wa Khadijat Abdulsalam ọláìwọlá imam tí a mọ̀ sí Al-hidayat àwọn ní olùdásílẹ̀ Batimoluwasi group of international school ní Danielu níwájú gàákàbí nílọrin àwọn náà lẹ́tún pàdé ńjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run mo ṣe àdéhùn kan tí ń sì gbọ́dọ̀ má mú ṣẹ mo fẹ́ kẹ́ ẹ máa fi tẹ̀bí Abdulsalam kí kálukú máa fi kọ́ sí ilé ara rẹ̀ ipe ọkọ kéwú ìyàwó kéwú ọmọ sì ké bó bá yẹ kó bí kálukú wọn ṣe ké tí wọ́n sì ń lò tán fi ń hùwà yìí ni ẹ̀yin náà gbìyànjú rẹ̀ nínú fámìlì yìí kì í ṣe pọ́kùnrin nìkan ló yẹ kó máa kéwú tí ó wá di pé yóò nílà láti lè kọ́ ìyàwó ẹ̀ tó pò ń gbà fáà fún kó máa kọ́ òbí kọ̀ọ̀kan ò sì lè kọ́ ọmọ rẹ̀ ní kéwú gbogbo tí ń bá ń kọ́ níwèé kọ́kọ́ ọmọ rẹ̀ ní kéwú láti lé ọlọ́run fún wa ṣe bẹ́ẹ̀ dẹ̀ gbogbo àwọn tó sì wà nílé kéwú náà tá à ń pè lólùkọ́ tá à ń pè ní màálìm ẹ bẹ̀rù ọlọ́run nípa pé bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ mọ̀ tán ẹ jẹ́ kí ìmánì ọlọ́run kó rin ilẹ̀ lọ́kàn yín kẹ́ ẹ má fi máa ṣe táǹkù sọ́lọ́run nípa pé bàbá dẹ́ṣẹ̀ ọlọ́run ó foríjì wá ọlọ́run lè má fún yàn lọ́pọ̀túnítì rẹ̀ o ọ̀pọ̀ ẹlòmíì tí ó fẹ́ fọmọ sílé kéwú ẹ̀rù tí ń ṣẹlẹ̀ nílé kéwú míì ìní ń bà wọ́n pé àáfàá tọ́kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tí ó tún fẹ́ máa wá ṣèbàjẹ́ pẹ̀lú ọmọ irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ń bí àwọn ẹlẹ́sìn kejì náà tó ṣe pé pásítọ̀ tó ṣe pé wọ́n ní kó ṣàdúà fún ọmọ àbí kọ́ dọ́mọ lẹ́kọ̀ọ́ àwọn náà ń ṣàbùrú náà làfíwá ní àlè máa torí ipá wọn tí ọ̀dà yìí ń bẹ láwùjọ wa ká máa já àwọn ọmọ wa kẹ́kọ̀ọ́ tó yẹ ẹ jẹ́ káwọn ọmọ wa kéwú o ńbẹ̀ lórí ọlọ́run wà kún gbogbo ẹ̀kọ́ mi tí wọ́n bá kọ́ kọ́lọ́n já jèrè wọn kó sì já sìn wọn jìnnà wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin àmín ọdọjọ́ mẹ́jọ insha Allah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.